yẹ o ọ lè ṣe kankan má tán rẹ jẹ. ó dà pọ̀ mọ́ Jésù ní brọ́dà wa yìí. so irú ẹni tó bá dẹ̀ lẹ́yìn tó mọ irú àwọn ọ̀gá ọlọ́pàá yẹn tó bá lẹ́yìn tó mọ orúkọ ẹ̀ kọ́ńsẹ̀ǹdì ẹ̀ sí lọ́sàtọ̀ yìí ní àwọn olè ọ̀gá wọn sìn ọ̀gá wọn ló lè pàṣẹ tó yá nǹkan tẹ́ ṣe yẹn stop ẹ̀ ó yà ń gbé ẹ̀ sí wọn. ok o tún rí yẹn sọ orí yẹn sọ. òòlì kan tètè pè é lóye káwọn lè máa pè lọ lórí orúkọ yẹn tó bá pé ibi tó bá wà sí láyé pé tún àwọn ọmọ Nàìjíríà tó sílẹ̀ ààrẹ ò ní balẹ̀ òǹgò ní nísìnyí láti pé tún wọn sílẹ̀ sí òun kan tí mo bá ní láti ṣe lọ́wọ́ ẹ̀ nìyẹn ẹ̀jẹ̀ tó lọ́lá láì ká máa kú láì ká máa gbé náà dáàbò àwọn ẹ̀nú tá a sọ. ẹ wo brọ́dà mi ẹ má argue ẹ jẹ́ sọ kankan fún yín ṣẹ́rí kínní mi ìṣẹ̀ṣẹ̀ máa ṣe ṣóò fún àwọn ọmọ Libya o mi ìṣẹ̀ máa ṣe ṣóò Libya gbogbo ìgbà tó máa around bóyá 8-9 years ago ọ̀pọ̀lọpọ̀ ọdún yìí lè má ti débẹ̀ ẹ̀rẹ̀ lè ti débẹ̀ nígbà tí wọ́n ń gbé àwọn Yorùbá wa tí wọ́n máa ní kó lọ ṣiṣẹ́ bàbá máa bá wọn sùn ọmọ máa bá wọn sùn ẹ̀gbọ́n á bá wọn sùn àbúrò á bá wọn sùn wọ́n ti réèpù lady kan onìkan ó ní for good 30 years lòun fi ń dóko bóun ò tiẹ̀ wá mọ̀ nǹkan tí pé nílé ayé òun gan òun ò fi pé bóyá òun tiẹ̀ lè mọ̀ nǹkan bóyá Libya ni o Libya náà tiẹ̀ Libya ni yes Libya ni ìlú àwọn Arab yẹn ó ní òun ò mọ̀ nǹkan òun ò lè mọ̀ òun ò fìlì nǹkan tó ń pè ní obìnrin lára òun mọ́ nítorí pé gbogbo tó ń ṣe yẹn ò dùn mọ́ òun ó ti di pé bíi pé kéèyàn kan máa dẹ omi sóhun lára ìlú yìí náà ni ok now tá a bá wá sọ̀rọ̀ ẹ̀ lọ́ọ̀tì nínú ẹ̀yin ọmọ Libya yìí náà nígbà tá à ń pariwo Yorùbá nation àwọn tó lágbára nínú yín mo máa wà ní Libya group lóòótọ́ ibẹ̀ ló yẹ kí n jù sí àwọn tó lágbára máa play o sórí brother mi tó ń send kìíní sí mi tó bá ti mọ̀ pé o ò fẹ́ kí n play any voice má send ẹ o torí mò ń play kí gbogbo ọmọ Yorùbá lè gbọ́ ni anything tó bá ti send wọlé mo máa play fàyè tó máa gbọ́ ni kẹ́kọ́ lè mọ nǹkan tó ṣẹlẹ̀ gangan níbo ni mo sọ fún yín this is the reason why ṣé tó bá yẹ pé Nàìjíríà dá ni ṣé àwọn ọmọ wa ẹwà àwọn obìnrin tó yẹ pé ẹ̀yìn ni wọ́n bá tó yẹ pé wọ́n gbọ́dọ̀ jábọ́ fọ́ ẹ wo wàhálà tó ń ṣe báwọn ìyá kan náà ṣe ráìsì yẹn nínú owó tó ń dájọ́ nù community náà ń gbé lọ àdúrà mi ni pé bọ́tẹ̀ ṣe ń gbóúnjẹ lọ yẹn kọ́ má tún grap àwọn náà àdúrà yẹn ni mò ń gbà nítorí nígbà tí mò ń gbọ́ rẹ̀ mò ń forí rò pé wọ́n dẹ́n tó níwèé wọ́n mú wọn fàwé ẹ̀yà ẹ̀ tí ò níwèé wọ́n mú ókè tó bá mú ẹ̀yìn tẹ́tí ẹ̀ wá ń gbóúnjẹ lọ yìí ẹ̀yin náà ẹ fi ara balẹ̀ o ẹ má rọ lọ́bẹ̀ o bóyá kẹ wá bí èèyàn kan tẹ mọ̀ pé ó lágbára àbí tó jọ ọmọ ìlú yẹn nǹkan tó ṣe máa ń sọ pé ìlúkìlú tẹ ẹ bá ti wà ẹ méṣọ pé ní àwọn ọ̀rẹ́ kẹ̀dẹ̀ ṣe dáadáa sí àwọn ọmọ ìlú yẹn nítorí tẹ ẹ bá lọ́rẹ̀ẹ́ ìlú yẹn tẹ ẹ bá wà nílùú yẹn ẹ gbọ́dọ̀ lọ́rẹ̀ẹ́ ìlú yín nìkan irú bá a ṣe wà lamẹ́ríkà yẹn sìn aláwọn African American lọ́rẹ̀ẹ́ tá a ti jọ ṣiṣẹ́ tá a lè pè tá a jọ ń rìn dáadáa tí ìmí ń tẹ̀lé wa lọ Nàìjíríà a ní wọn lọ́kùnrin a ní wọn lóbìnrin tó ń tẹ̀lé àwọn èèyàn ìlúkìlú tẹ́ ẹ bá wà ẹ make sure pé ẹ máa ní ọ̀rẹ́ ìlú yẹn tó bá jẹ́ irú yẹn sì lẹ lè rán wípé kó jọ tó lọ kó bá yín gbóúnjẹ mo kàn tún já ẹ̀sìn kan tó lè ṣẹlẹ̀ àwọn pípù yìí wọn ò ní ọpọlọ kó má lọ jẹ́ pé ńgbà tẹ́ má tún gbóúnjẹ lọ ẹ̀yin tẹ́ gbóúnjẹ lọ wọ́n á tún ní wọ́n tẹ̀ sí ní èèyàn fún wọn lóúnjẹ bọ̀ ọ̀rọ̀ kan tí brọ́dà mi wá sọ tó pè mí ni pé ó ní ẹ fún wọn ní orúkọ ọlọ́pàá yẹn ni kẹ́ fún wọn tẹ́ bá ti fún wọn ní orúkọ ọlọ́pàá yẹn àmọ́ ibi tá à ń lọ sìn orúkọ ọlọ́pàá yẹn gangan ò ní kẹ́ fún wọn ẹ wo àwọn ìdáná ṣe mẹ́sẹ̀gì nílé ok tap chat no orúkọ ọlọ́pàá yẹn gangan ni kẹ́ fún wọn èmi rí mẹ́sẹ̀gì right now ẹ má bínú bìkọ́ mi fẹ́ kọ́ọ̀tì kìíní yẹn ẹ jọ ẹ fún wọn lórúkọ ọlọ́pàá ẹ pé àwọn ẹ wo àwọn babaláwo tó gbóná tẹ́ ẹ lè fi owó ránṣẹ́ sí kọ́ọ̀dé yìí pé kó tú yín lẹ̀ kó tú gbogbo ọmọ Nàìjíríà lẹ̀ bọ̀tọ́ bá tú yín lẹ̀ Nàìjíríà gọọmẹ̀ntì tó fẹ́ gbé yín àwọn dà mi ò tí ì gbọ́ tán ẹ jẹ́ kí n gbọ́ ilé náà. pẹ̀lú gbogbo ilé tó ń ṣẹlẹ̀ ẹ̀ sílẹ̀ lèèyàn fẹ́ràn sílẹ̀ lórí ìfẹ́lẹ̀ kó fẹ́ràn sáré kó fẹ́ràn ṣiṣẹ́ owó kan láti lọ bí kò ní ṣáìsì. ṣé pẹ̀lú ilé tó ń ṣẹlẹ̀ ẹ̀ sí lèèyàn kan sọ kó fẹ́ lọ máa ṣiṣẹ́ owó kan kó fẹ́ràn. ẹ̀yin ọmọ Libya gan ṣé ẹ̀ pọ̀ ní ẹ̀yin lárí ká ṣe kí ní àárín yín bíbá ó yẹ kẹ́ máa pọ̀ lórí bí kẹ́ máa comment kẹ́ máa sọ̀rọ̀ kẹ́ máa comment kẹ́ máa sọ̀rọ̀ kẹ́ máa comment kọ́ rí pé
Yes, this thing is happening. Correct. Kéèyàn tó máa jókòó sí Bẹ̀gáàzì kó má jókòó sí Bẹ̀gáàzì o. Nǹkan tó ń ká èmi lára ni